èyí tí mo fi kúrò yìí ìjà agbo ni tó dẹ̀ lágbára gidi ogún ọdún èmi yìí èmi ó máa bẹ̀rẹ̀ sí calculate ẹ̀ o láti ya 2022 yìí torí bá fọ́ mi tàbí nínú mi látàsìkò yìí lọ Wasiu mi ò ní pariwo ẹlòmíì ìwọ ni máa pariwo débẹ̀ ẹ bá ṣe rí ìlú tá a gbé lọ́wọ́ yìí à ń fi búra asán ẹni tó bá fi búra asán ìgbẹ̀yìn ayé ń tọ̀ wọ́n ò ní dà òun rè fún sanrè sọ́nkọ̀bì amúnijẹun aláwọ̀ amúnidébi tẹ́nìkan ò dé rí wọn ò gbọ́dọ̀ fi kíní ìbúra fún èèyàn kan igi ajére o tí wọn bá parọ́ pẹ̀lú ẹ̀ bó ṣe wà yìí ìgbẹ̀yìn ayé ń tọ̀ wọ́n ò lè dà ó ṣòro láti fi búra. ẹ̀sùn pé achieve nǹkan kan. tó bá jẹ́ pé nǹkan míì wà tá a tún lè pè pé ó worst orúkọ míì wà tá a lè fún categorically ni mo ń sọ fún yín pé ó worst. bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ó dàbí ẹni pé ìbẹ̀rù lẹ fi ń ṣiṣẹ́. ìbẹ̀rù ni o. wáyé tó fi wáyé ṣé alájì burú bẹ́ẹ̀ ni. alájì tá à ń wò tán máa ń wò lórí stage tán máa ń jó tán máa ń ṣe alárìíyá ni wọ́n. ẹ̀yin lẹ wò ó bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìtàlẹ̀ yìí ń rí ẹ̀rí inú ilé. ọjọ́ tá a bá fẹ́ kúrò wọ́n á fún yín ní pálí yín padà tẹ bá gba pálí yẹn tẹ bá tún ti dé Múrítàlá ń bí wọ́n á tún gba pálí yẹn padà. so èmi dẹ̀ rò pé ó wà nínú òfin Nàìjíríà pé pálí oníkálukú ló yẹ kó ṣe kí ni ọwọ́ ẹ̀ ló yẹ kó wà. pálí mi tó ń bẹ lọ́dọ̀ Aláàjì sí o tó 3 tí mi ò rí gbàdí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹni tó bá ti kúrò ẹ lè gba pálí yín o kò sẹ́ni tó lọ tí ò ní padà. kí ló dé. I don't know. kò sẹ́ni tó lọ tí ò ní padà. tí ò ní padà. àfi tó ń tọ̀ ń bá kú lókun. ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí o. ọ̀rọ̀ ńlá ni. tí Aláàjì bá gbọ́rọ̀ yìí ó máa dàbí pé. èmi ò ọlọ́run bá nìkan ní kẹ̀dá ó máa bẹ̀rù ṣẹlẹ́ni tó bá máa pààyàn tí ò lè jíyàn ikú yìí kí la máa ṣe ń jọkan. gbogbo náà ni. so kí la ń bẹ̀rù kú yẹn fún Aláàjì pàdé wa lójú ọ̀nà ó lè dá mọ́tò yẹn dúró ẹni ẹ̀ ń gbé mi lọ́sọ̀ọ̀sùtù kí ló ṣẹlẹ̀ ẹni ẹ̀ mo wá ń try láti ṣàlàyé fún wọn pé nǹkan báyìí báyìí ló ṣe mí ẹni ẹ̀ wá ní òun fẹ́ lọ mú mi rí GP so doctor ni wọ́n ń tọ̀ ó ń láti dá mi padà ó kàn sọ fún mi ni pé kí n bọ́lẹ̀ ní mọ́tò yẹn kí n ṣe kí ni pé kí n padà sílé. inú lẹ́ ń dùn yìí. ọ̀sà yẹn ni mò ń nọ́ọ̀sì di òní olómi.